Tani a ló sọ pé ó bá ẹ sọ̀rọ̀ nínú àwọn kíkọ́. Ibi Honorable Kọ́lá ni. Kọ́lá, okay, Kọ́lá tó wà ní house. Tó wà ní house. Kí ló ní kò wá sí? Mi wá ọ̀gá tó rò kàn mí pé kíní. Ó ti wà ní house olóòfẹ́ lọ fún Senate. Ó ṣáájẹ́ pé mi lórí ìpè máa tún fraud tó dẹ̀ mọ̀ pé àbúrò mi ga ní ọmọ Solomon. Òun mọ̀ pé èmi ni mo ṣe ọ̀nà tó fi débẹ̀ yẹn. Ìyẹn dẹ̀ tún tún fẹ́ advance this time around. Ṣé máa fi àbúrò mi lẹ̀ máa ní mo support Kọ́lá? Àti pé àwọn tó wà ní politics kí náà wà lọ́rẹ̀. Owó ni. Ẹ jọ̀ọ́, àwa tí a ń ṣe business tá à ń lọ here and there àtàwọn kí là ń wá. Owó náà là wá. So ìwúlò àbúrò fẹ́ jù lọ bẹ́ẹ̀. Ó ṣe jẹ́ àdúgbò the business wa ká máa ń tó wá. Because nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn àwa ọmọ wọn ṣe ń tó o. Tí wọ́n bá lọ tẹ́lẹ̀ báṣubàṣu á ń yọ ilẹ̀. Bẹ́ẹ̀ gbogbo ló máa gbọ́. Nǹkan tí yóò tiẹ̀ mọ̀ ń pẹ́ báàlẹ̀ sí máa tèmi ní pé owó rẹ̀ àbúrò máa lọ. Wọ́n ló dẹ̀ mọ́lé olóògùn kankan. Oògùn ṣe mọ́ lóògùn ni. Àfi kùrá. Dàbí ilẹ̀ ìkùrá dàdí tẹ̀síwá. Ẹ̀yin ẹrù wa. Ẹrù wa tó máa dé. Ìfàjọ ọlọ́kùnrin ò yé mi jẹ́ta ló pè mí. Ó lóun ti sẹ́ẹ̀lì gbogbo dọ́kúmẹ́ǹtì tó rí yé mi fún wa. Bọ̀ títẹ́rù ń bà mí sí ni pé tí kíní ẹ̀ bá lọ dé ní àsìkò tá a bá mọ̀ wọ́n máa káǹtì fún ẹni pọ̀ tí a jẹ́ pé a máa sanwó demurrage. Ṣé ká change ọwọ́? So mẹ́lò mí. Àwọn ẹlòmíì tó wà next. Bóyá ẹ̀ ló máa jẹ́ ilé ìsìnàjẹ́. Àwọn ẹlòmíì lójú ẹ̀ sí. Tó parí. Yàrá chief. Báwa ni ti lọ. Not bad, adúpẹ́ fọ́lọ́. Ẹ jọ ní ìjẹta ní pẹ̀lú pátínà mi ọ̀rẹ́ mi a ti decide wípé a fẹ́ pè ní láti pé ká béèrè advice lọ́wọ́ yín lórí ti travel out ní sinmi àbájọ sọ̀rọ̀ ẹ̀ fún ni. But nítorí ni pé àwọn legal advice tẹ̀lé fún wa lórí àwọn businesses tá a ṣe. Àwa decide pé àkànwé import kìíní kan tó ń díjàgbọ̀n tó ń diwọ́ demurrage kankan bẹ́ẹ̀ ó ti fẹ́ ṣe àkóbá. Ṣé wọ́n ní pé àwọn business wo la lè ṣe tó máa wà legally accepted by the government tó yẹ pé kò ní fún wa ní problem láti ká bẹ̀rẹ̀ advice lórí so that tá a bá ń ṣe àní fọkàn sórí business kan lọ́rọ̀ ló wá dẹ̀ ti ń lọ sí oníyàwó kan òkú lápọn ni o. Ẹ ṣe chief ṣe ti rí ní àkọ́kọ́ náà mo rí ìfẹ́ comment yín fún ọwọ́ tí ẹ̀ fi mú business yìí pápá yẹn àti partner yẹn. Kò sí ẹni tí ó máa tẹ̀lé ọ̀nà òfin nípa nǹkan kí nǹkan tó bá ń ṣe tọ́nà ò ní máa true. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé chief ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ṣé rí ọwọ́ tí ẹ fi mú àwọn iṣẹ́ yìí kò sí nǹkan tí ẹ dáwọ́lé tí ò yọrí sí rẹ̀ tí ò wà profitable fún yín. Ẹ wò kẹ́ ẹ bu ordinary yẹ̀pẹ̀ kóhun yìí kó jẹ́ pé yẹ̀pẹ̀ lẹ sọ pé ẹ fẹ́ máa ta ẹ mèkẹ́ nínú ẹ̀ torí bẹ́ẹ̀ ṣe mú iṣẹ́ yìí ni. Èmi wò pé nígbà tó jẹ́ pé chicken line náà ni line yìí jù eléyìí tó tún máa tún fẹ́ gbé eléyìí business tí ẹ ti ń ṣe already ni mo suggest pé bóyá ẹ bá kàn tún mú mọ́ yẹn náà tún ní pẹ́pẹ́pẹ́ kan tó máa mú sí láàrin. Tí a bá mú bíi bóyá àwọn agricultural produce gẹ́gẹ́ bí kòkó in particular kòkó yẹn gan ló tiẹ̀ máa fẹ́ wùn mí tá a bá lọ sáwọn ìgbèríko káàkiri níbi tí wọ́n ti ń produce àwọn kòkó yìí tẹ́ ẹ kó jọ sínú store tẹ́ wá cheap ẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń kó ọjà wọlé ẹ̀kan tó máa tún kó kòkó yẹn jáde síta with little cost torí gbogbo àwọn nǹkan yẹn lẹ́tí nílẹ̀ àwa ok. A lè kó àwọn kòkó yẹn ká máa export ẹ̀. Why not? Any problem pẹ̀lú yẹn? Gbogbo àwọn documentation say I'll do all that. Ọ̀rẹ́ mi tẹ̀ kọ́kọ́ rúgbà tó wá advice tó sọ pé bóyá ká máa ṣe pure water mo ní pure water ó ti kọ́ mọ̀ jù èrè ìlú la máa rí lórí pure water tó dàbí pé yìí tá a ti rí tẹ́lẹ̀. Àti ẹ wo bó ṣe pure water yẹn náà lẹ mú nígbà tí kì í ṣe pé scale tí àwọn others fi ń ṣe ní kéréje lẹ náà fẹ́ máa mú ṣe bí mi mọ̀ yín tẹ́ bá ṣe pure water yẹn gan náà kó dá mi lójú pé ẹ máa jèrè ńbẹ̀ but ẹ kàn lè choose case kòkó yẹn ṣá. Ṣé ẹ ti ẹ̀dí ti kòkó yẹn ìgbé bá àjà yẹn
mo dẹ̀ máa sọ fún pátánà mi tó lè pé ká fi pé wọ́n ta ẹlẹ́ kókó yẹn máa pè wá dáadáa. Hello. I can do all that. Báyìí ni mo gan. Àdúgbò fọlọ́. Ṣé òun lọ bí kan lọ́lẹ̀ tó apàdé mi club? Mo ní plan àti lọ síbi kan bẹ́ẹ̀ tí ẹ̀ ní invite mi sí club kí n sọ pé mo tún ní nǹkan ní Àti ayé ìdíje. wa. Hello. Láyọ̀ lè máa lọ. Láyọ̀ lè máa padà tí wọ́n gbà wá. Gbogbo fẹ́fẹ́ lọ ṣe lọ́run máa yọrí sí rẹ̀. Bẹ́ẹ̀ tí máa ń lọ ọrẹ tẹ́ ń bọ̀ ọrẹ bíi ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe. Àmì máa dà máa yóò yẹ máa padà nínú létí ẹjẹ máa tì wọn làbí sí ẹfẹ báwọn dé airport kẹfẹ. Ní kí ni? Jọjọ́ lọ jàre bí mo ṣe máa ń bá nǹkan mi dé airport tẹ́lẹ̀ kó tó di pé mo bí gbogbo yìí rẹ̀. Kí ló ṣe mí tí mi tẹ̀lé lórí ìdí mọ́tò bí mi tẹ̀lé dé airport? Ó dáadáa wọ̀ lọ. O yóò ti jẹ́ kí máa jà bọ́ síwájú. Máa jà ẹ dúró jà ní mo fẹ́ máa ń sọ̀rọ̀. Ẹ kọjú sí bí. Ó dáa o. Bye bye. Ẹ rọra o. Sọ fún dírẹ́fà kó má sáré o. Ó ṣe ọkọ mi. Màá máa rí ẹ bá o. Wàá lọ re wàá bọ̀ re. Gbogbo tó ń lọ ṣe lọ́run pátá máa yọrí sí rere ni. Bọ́lá ṣe ń bá mi fún ẹ ṣe látẹ̀yìnwá pátápátá ló máa tún ṣe lọ́tẹ̀ yìí. Ó ṣe ọkọ mi. Ó dàbọ̀. Bye. Lámídì àwọn àbúrò rẹ ni ọjà gbádùn yìí mo sì níwọ lọmọ ẹni tó lóhùn ó sanwó rẹ. Kọ́lọ̀ sáà ṣé ẹ ní ìjẹ̀dá náà èyí tí mo rìn kọ́lọ̀ fẹ́ rí òjò wá ní kí ló ṣubú tẹ̀ mọ́ òjò pa àmọ́ mo sáré pé mo rún pin pé ọ̀rọ̀ mọ̀lẹ́bí lọ́rọ̀ yìí mú kó bá mi má sọ mí lẹ́nu owó yìí ó kó wá olówó kó wá sáwọn pin 6 mílíọ̀nù ní wọ́n bí ọlọ́run ń gbájú àjọbí ní ọ̀yọ́ kọ́pọ̀ sẹ́yìn o wá ní owó kó wá rẹ̀ tó bá ti máa kó wá rọ̀ lẹ́yìn ìrọ̀lẹ́ náà ni àbò díẹ̀ ẹ̀jẹ̀ gbogbo ọdún rẹ̀. Ẹ̀gbọ́n mi kí lẹ̀ ń sọ yìí bọ̀dá Yọrídé ò sí àrán ẹlẹ́fẹ́ gbowó lọ́wọ́ ṣé ẹ fẹ́ gbowó lọ́wọ́ nígbà rìsíìtì owó lẹ̀ tó kó lẹ̀ àbí 6 million owó jọmọdé owó. Máa gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣọ́jú ìgbà tí bọ̀dá Yọrídé bá wà lé ká tó ṣe rìsíìtì ni ṣé afẹ́ dúró de ọ̀rọ̀ olówó ni a lè dúró de ọ̀rọ̀ wọn rárá o olórí ẹbí rẹ̀ kọ́ pa rúru ju rìsíìtì fún wọn ká fún wọn ká dẹ̀ gbowó. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ó dẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni tí ó kàwé rárá. Kán pa san odidi 6 million. Kán má wá kọ rìsíìtì kankan kán pa rúru ju. Irú ọ̀rọ̀ wo ló ń sọ? Mélòó náà ni ìwé tọ́ka ìwé tó fi ń rìn kiri ojú ọ̀nà. Ẹ wo olórí ẹbí èmi ò fara mọ́. kí ló ń pè náà lójú kí ló ń rújú lójú dàn sọ Ẹ wo ó sọ̀rọ̀ yìí sàn. Mi ò sọ̀rọ̀ mi náà mo ti lọ́wọ́ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ lọ́kùn sí mi. èmi náà wá sọ mí lónìí mo sọ. Olórí ẹbí ṣé ẹni tí wọ́n bá kó owó ìwà àwa mẹ́fà ní ọmọ ìyá wa o 1 million mo fẹ́ kẹ́ pín owó ẹjọ́ orí òjò orí lọ o ìbí òdẹ jù bí. olóyè ẹ̀gbọ́n mi sẹ rí tọ́sẹ̀lẹ̀ ni pé ẹ fi wọ́n lẹ̀ obìnrin wọn àbọ̀ ọkùnrin náà rí tọ́bádọ̀ lé wọn wá rí yín o àgbààgbà méjì ni ọmọ ìdílé tàlé ìdàmbà bọ̀ níta bá fún wọn ni wọ́n gbà. Ẹ wo olórí ẹbí ẹ má dá wọn lóhùn o ẹ má dá wọn lóhùn o ṣé ẹ rí nǹkan tẹ́ ẹ sọ yẹn gan òun la máa ṣe ẹ má jẹ́ kí bọ̀dá Lámídì kó padà wá lẹ́yìn kó wá sọ ìsọkúsọ o dọ́gbandọ́gba la máa pín àwa mẹ́fà ni. ọmọ àlè ni ọ mo tún lọ sí bí ní ọmọ àlè ni màá gbé ọdẹlẹ ọmọ àlè ni ọ sẹpọlọ owó náà lọkọ sọ rìsíìtì wo lọ fẹ́ fún wọn nígbà tó sọ̀rọ̀ sí mílíọ̀nù èmi sọ̀rọ̀ owó ìwọ pé wọn tó dé rìsíìtì owó lọ tó sọ̀rọ̀ ọmọ àlè ni ọ ọmọ bẹ́ẹ̀ ni mo lọmọ àlè ni ọ ẹnu mi gbà ni ẹ wọ ẹyẹ sọkè ọdà tí ẹ ju gbogbo ẹ lọmọ bínú o ẹni tó fẹ́ ra lẹ̀ ó lóun ọ̀rẹ́ lẹ̀ mọ́ èkó tí lóun lówó ó lóun lówó gbà. ọ̀bọ̀ Lámídì ẹ̀gbọ́n mi. ọ̀rọ̀ tiẹ̀ wá lọ bá mi torí gbà wọ́n náà ti kúrò owó báyìí aranran létí rẹ̀ rán bí kówó ti dé ó ti dé ni bí Ayọ̀rìndé ò bá sì dé kò sí tọ́jú ọ̀hún. Ayọ̀rìndé ló mojú ilẹ̀ tá a ti tà òun ló sì mọ̀ ẹ́ tá a ti tà rìsíìtì sì ń bẹ lọ́wọ́ rẹ̀. ẹ̀gbọ́n mi
ẹ wo mo kí ní kan ní mo rò mọ́ ilá o torí bẹ́ẹ̀ jù mí lọ ẹ sì tó lórí bí bẹ́ẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni nbalẹ̀ ilẹ̀ ń bá mọ̀lẹ́bí wa jẹ́ bẹ́ẹ̀ ni ṣé ẹlẹ́nu àwọn àdúró dè sọ́jà wà lọ́wọ́ rí sọ́jà wà lọ́wọ́ rí. níjọ́ òní àgbẹ̀ plọ́ọ̀tì tó ń ta jò ní ìtàn tí ọmọlé táré ìbéèrè rẹ̀. ẹgbẹ́ mi wọ́n bẹ̀rẹ̀ nìkan iṣẹ́ mọ̀lẹ́bí ní í ṣe ṣé mo tọrọ lọ́wọ́ rẹ̀ nínú ẹ wọ ẹ̀jẹ̀ kí n sọ fún yín o owó tí ẹ̀ ń gbìn wọn bí wọn bá ti lè kó wá rọ̀ lẹ́yìn tí wọn bá yẹ kó wá rọ̀ lẹ́yìn kẹgbà ẹ wo gbogbo tẹ bá nílẹ̀ yẹn ẹ fara mọ́ èmi ń lọ rẹ̀ gba owó lórí ilẹ̀ ń àfọwọ́mọ̀ sí òkú síbẹ̀ ni èmi mo sọ láyé ìgbìmọ̀ sọ pé. ìwọ ló sọ bọ̀dá làbídì owó kẹ́lẹ́ àti ẹ̀sìsì owó máa ń pa ìjọba ẹjẹ́ kó bínú lọ jàre tó bá fẹ́ máa bínú lọ olórí ẹbí bẹ̀ ṣe sọ yẹn la ṣe máa ṣe. ẹ bá jẹ́ kó gbówó ilé ìlú jáde lórí ẹbí. ní bàbá kò fún ọ náà ń bá wọn àlè lórí. àbí. ẹ̀yin bó ṣe hun Olódùmarè ní sọlá àní onírú ẹ̀mọ́ Ayọ̀rìndé ti fi kó sí agbárò mi ẹ̀gbọ́n ló sì lè ṣe orí ó tiẹ̀ jẹ́ pé ikú rẹ̀ náà bí wà lórí àmọ́ ta láṣọ mọ́ lọ́rùn ju Olódùmarè lọ àkókò rẹ̀ ló tó nù tó ṣe lọ. Bàbá ní akáwọ́ bọnú láti ṣẹ̀ṣẹ̀ di ọ̀la èyí ò ṣèrànlọ́wọ́ ẹni bá fi yẹ̀pẹ̀ bo òkú láṣìírí olóró òkú lọ́wọ́ nítorí ìdí ìwọ rẹ̀ bálàmídì kọ́ wá kan torí ó lè wà nídìí ògógóró ń bẹ̀ kó má ìgbọ́ kẹjọ kọjá sọ́run lẹ́yìn fásitì ṣetán ní àná ẹ lọ ọmọ bẹ́ẹ̀ sì rọ ìyàwó rẹ̀ lójú gbogbo bẹ́tò bá ṣe ń lọ kẹsì máa jẹ́ ń gbọ́. olórí ẹbí ẹbí àjẹgẹ lánàá ọmọ kú lẹ́yìn dání ò mọ̀ pé àjẹlẹ àná ló pọ̀ ọmọ jẹ ẹ wo gbogbo ọ̀rọ̀ tí bọ̀dá Lábídì sọ ń bíbí tó lérí ó mà wá padà ṣẹ àbí. àjẹgẹ lánàá ẹ máa dénú ẹ sáàní fọ ẹbí ìsá. ṣé ọ̀rọ̀ orí ahọ́n tí Lámídì ìgbé sọ̀hún òun ni ó wàá pẹ̀gbọ́n rẹ̀ ẹ má dẹbi irú ọ nígbà ẹ̀yin bá ń sọ báyìí kí ni kára àtàwí Ayọ̀rìndé ó ti kúnnù àmúwò Olódùmarè ni wọn ò fẹ́ ká so mọ́ra lẹ́sẹ̀ o débi tí a máa wá níra wa sínú ẹnìkan má fojú sí pé ẹnìkan lọ́pọ̀ ẹnìkan kò sẹ́ tó lè pẹ́ nìkan kò sẹ́ tí mo rán yín kò ní kẹ́rù yé. ẹ̀yin babes bíbí ilẹ̀ ọ̀ mo máa tẹ receive call kan ló lẹ́sìn mi ló bá pè mí ló bá sọ fún mi pé dádì Ṣeun àti Ṣeun èwo nìyẹn. Ṣeun kan náà ṣé mo Ṣeun méjì ni. Ṣeun Ayọ̀rìndé ni ṣó fẹ́ sọ pé òun mọ Ṣeun tájọ wà ní department rẹ̀. Ṣeun Ayọ̀rìndé kù náà. wà ní department. mo mọ bàbá yẹn. bẹ́ẹ̀ni. kí ló pa bàbá ẹ̀. bá ṣe gbọ́ nìyẹn o wọ́n ní àwọn ayakẹ́lá ni wọ́n kàdé wọn lọ́nà wọ́n ní kódà àwọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn gan lọ́jọ́ ń lọ tí wọ́n yìnbọn fún wọn. ẹ wò mo fíò fún bàbá yẹn. Oh my God mo pity Ṣeun o. nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí pé àwa à ń lọ fún lecture nísìnyí ṣẹlẹ̀ mọ̀ pé ìrọ̀lẹ́ lẹ́yìn máa ń gba lecture tí yín so wọ́n á wò pé even by now ó yẹ ká ti wà lọ́dọ̀ Ṣeun but ẹ jẹ́ ká lọ lọ́la ká lọ kí wọn ká ṣe àwọn fámìlì wọn ní pẹ̀lẹ́ pé à ní rírú ẹ̀ mọ̀ ẹ wo mo fi fún bọ́bọ́ yẹn gan o ó dẹ̀ jẹ́ wípé bàbá ẹ̀ òun ló ń take gbogbo school fees ẹ̀ báwo ló yẹ fẹ́ ṣe rẹ̀ báyìí. in fact mo pity bọ́bọ́ yẹn. ẹ̀pẹ̀lẹ́ madam èmi ní inspector Samuel láti ilé ajé. ẹgbẹ́ wo ẹ̀yin ọmọ ẹni sùúrù tó ti ẹ̀yin ẹni sùúrù o kí ni kí ẹ̀yin ọmọ ṣe nígbà tí irú yín náà máa pariwo báyìí sáà nìkan ó pè kó dùn yín ni ṣùgbọ́n ẹni sùúrù tó ti ẹ̀yin ọ̀gá ọlọ́pàá ẹ̀dá kò jàre kí ẹ máa bọ́rọ̀ yín bọ̀. ohun tó gbé mi wá ni pé láti lórí incident tó ṣẹlẹ̀ sí nípa ti ọkọ yìí mo fẹ́ mọ̀ bóyá ọkọ yín da business pọ̀ pẹ̀lú nìkan
àbọ̀rẹ́ kan tẹ fura sí méjì mẹ́ta ṣá ẹ bá lè sọ kó tó gbé mi wá nìyẹn. ìfura bí ìmú ìmẹ́ni kókó kò kí ń jà bí mọ́. kò sí ẹni bòdì kankan tẹ fura sí rárá. ọ̀gá ọlọ́pàá náà lè béèrè kankan nítọ́pọ̀ ẹ̀ ṣe tẹ́ ń béèrè ìbéèrè lọ́wọ́ ẹ jọ̀ọ́ dúró náà tẹ bá fẹ́ béèrè ẹni ìbéèrè ẹ béèrè lọ́wọ́ ẹ tó kù àwọn la fi jú nínú ẹbí ẹ béèrè lọ́wọ́ wọn ṣe gbọ́ ẹ jọ̀ọ́. ọ̀gá ọlọ́pàá òótọ́ ni tán sọ àwọn tẹ̀ ń wo ìyàwó náà tẹ̀lé lórí ẹbí wa ìlànà gbé tí wọ́n tún nílé iṣẹ́ búrẹ́dì ní ìgboro ọlọ́pàá ẹ ṣe àdúpẹ́. ṣẹ̀gbọ́n nàbídì ní ọkọ mi torí nínú ẹbí yìí èmi ni mo lẹ́nu. ẹbí mi ẹ ti dábàá béèrè sójú ẹyin sẹ́rẹ̀ tó kù yìí wọ́n ló ń lọ lọ́sẹ̀ lẹ́nu ìdílé wa yìí ṣùgbọ́n àtọ́lọ́run tẹ́lẹ̀yìn ò ti síwájú kí n wájú kẹ́yìn àtúndúpẹ́ ni alápàdúpẹ́ ni so everything ẹ béèrè lọ́mì màá fi nọ́mbà mi sọ́jú ẹ láti pé bàbá àgbọ̀nà iwájú ìta wa gbogbo ní ọlọ́kadà ló mọ̀ mí ẹ ṣe gan God bless you. ẹ pẹ̀lẹ́ bàdà ẹ má fara lẹ́wọ̀ má tún padà check. ẹ ṣe ń wo yọ̀dà fún yóò. ó tún disturb mi. gbogbo ẹni tó lọ́wọ́ nínú kú ọkọ mi wọn ò ní nísìnyí o ọlọ́wọ́ tú wọn láti rí mo bá wọn sí kóòtù ọ̀nà ayọ̀mí mi bá sùn ó. ó ti tó. so ti yẹn èèyàn máa fi nǹkan ìwé ìwọ dákun bá mú ìyá wọn wọlé ó ti ṣẹlẹ̀ dákun lórí ọ̀nà ẹ má jẹ́ káwọn èèyàn tó máa bọ́ bàtà ìṣẹ́ mọ̀ wọn wá tó ti eléyìí ti tán títẹ́ náà nù àti ìrírí ẹ̀mí dákun ẹ wọ ẹ èlò lẹ wá fìlò pé bóyá ẹ̀mí méjì bí táwọn mẹ́tẹ̀ẹ̀ta tàbí ìyàwó méjì. bẹ́ẹ̀ ni sà ṣe rí ṣeun tó jẹ̀gbọ́n ẹ ṣàmọ̀ pé private university ló wà. ìṣòro ló tún sọ yẹn fún wọ́n ní kí wọ́n san 750,000. ẹ̀ṣẹ̀ wá rí táwọn àbúrò ẹ̀ méjèèjì àpapọ̀ tí wọ́n yẹn ń lọ bíi 960,000. ẹ mọ̀ tí mo máa sọ ṣé kò bad tí n bá fún yín 5 million. ok. no sir ṣe é ṣe ní 6. anyhow sir. ṣe ká make it 6 so that ẹ bá sọ tán àwọn nǹkan ní ìpẹ́pẹ́pẹ́ tún lè wà tẹ́ máa fẹ́ fi owó ṣe kò ní níbi ẹ tún ask around ṣé you understand. oh mi ò fẹ́ don't say thank you. ọ̀rẹ́ mi ló ṣe fún un náà jẹ́ mẹ́wàá tó wà láyé náà àbí ẹ jẹ́ kí n fi transfer it through internet so that a lè yà báńkì ò ní ultimate sir. good èmi náà lo ultimate so that ultimate to ultimate within minutes àdọ́dọ̀ yìí because tá a bá ní ká lo another bank tí ò ń ṣe ultimate ó lè tọ́la ó lè lọ late. She said, sure. Ultimate. Kí ni account number yín mẹ́rin? 777. 777. Another 777. Okay. Another 777. 111. 111. Ultimate. Alright. Ṣé ti gbórúkọ yín yọ? That's nice. That's nice. 6 million. 6. Náà tí bàbá mi gbọ́ wọn yìí sókè ẹ̀yìn nìkan ṣayé o ìṣe sá. Aláàtì ẹ̀ máa tó dùn sí. Orí sá.
ọ̀rọ̀ Jíbọ́lá mo ní àìdíyà kan kí ló dé tá change the school ẹ̀ I mean ká change ẹ̀ sí private university like Ajayi Crown down that school is fine. Ó dà bẹ́ẹ̀ náà but ọ̀rọ̀ owó ìlú ń bà mí lẹ́rù. Èmi tí mo ní ká change ẹ̀ ṣé lò. Ẹ jọ sá aláàtì kan dún sí mo fẹ́ wò bóyá ti bí mi. Sorry sí. Ó ti wọlé sá. Ṣé mo sọ? Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé sá. I'm doing it for my friend. Ọ̀rẹ́ mi náà ò jẹ́ bẹ́ẹ̀ nígbà tó wà láyé náà. Kí n má ti ṣe báyìí ló ti fún mi. Àmàjọ ràn bí báyìí mà ní nígbà mi kàn ń represent everybody wa ni. Gbogbo wa lájọ ní bí báyìí. Mo dúpẹ́ sá o. Mo ní ẹ má dúpẹ́ náà. Kò sí nǹkan tí mi ò lè ṣe fọ́rẹ́ mi. I'm doing it for my friend. Ọ̀rẹ́ mi náà ò jẹ́ bẹ́ẹ̀ nígbà tó wà láyé náà. Kí n má ti ṣe báyìí ló ti fún mi. Àmàjọ ràn bí báyìí mà ní nígbà mi kàn ń represent everybody wa ni. Gbogbo wa lájọ ní bí báyìí. Máa pe àkátà tó envelope àwọn owó kan so that I lè fi rí owó as you go in. Ẹ ṣé mo dúpẹ́ o. Ìgbà represent gbogbo wa ni. Ẹ ní fọjọ́ lọ́jọ́ lọ o. Èmi yá gùn o. Ẹ ṣé sá. Now, come on. Ìtẹ̀wọ́n mo ṣe lè dúpẹ́. Ajíbọ́lá, má gbàgbé nǹkan tí mo sọ fún ẹ tó bá mi jíṣẹ́ fún mọ́mí because mo ti kọjá níwájú ṣọ́ọ̀bù wọn mo dẹ̀ ti pè wọ́n lórí fún mi ìrìn wọn that's why tí mo ṣe wá wọn wálé. Wọn lè lọ anywhere serious náà because bóyá àgbà tí wọ́n kúrò ṣọ́ọ̀bù lẹ́yìn lọ wò wọ́n tẹ́ ẹ̀ bá wọn but tó bá ti wálé màá jíṣẹ́ fún wọn. Jíṣẹ́ fún wọn. Ẹ ṣé bọ̀. Ó dàbọ̀ wá. Ẹ ṣé o. Ẹ káàbọ̀. Talento lọ yìí. Náà kọ́sọ́mà wọn rẹ̀ ní ọ̀nà tí wọ́n ṣọ̀gbọ̀n bá wà wà wà. Kí á jọ sọ. Is anything? Kò rí mọ́mí ṣọ́ọ̀bù náà lọ ṣòro pé kò ń check on me. Wọ ẹ̀gbọ́n mi, ó lọ́rọ̀ kan tó ti ń bọ́dà mi. Bẹ́ẹ̀rẹ̀ òní. Ẹ̀gbọ́n mi, lánàá tẹ̀sí mi, olórí ẹbí àti àǹtí lókè ní tí ẹ̀mọ̀ ọkọ̀ tó fẹ́ forúkọ wọn. Àǹtí àríwá. Ada fún yẹn gbẹ. Lọ́ba dé pẹ́pẹ́sẹ́ o, àwọn òríró eléyìí o, wọ́n bá mú mi sáàrin, wọ́n fẹ́ ṣú mọ́ mi lòpó. Èmi ò sí ń bẹ̀ o, mo kò sápamọ́ sẹ́yìn rẹ̀ kún gbogbo ọkọ̀ tó. Kí ni nǹkan tí wọ́n gọ́mọ̀ tó ń jẹ́ pé wọ́n fẹ́ ṣúyàn lópò? Fi mi lẹ́jọ́ ṣe bí tó bá fẹ́ fi obìnrin fọ́kùnrin mélòó mi lọ ń pè pé wọ́n fẹ́ ṣò. Mo ṣe máa ń pò mọ nǹkan tó ń sọ gbogbo mi. So àwọn olókùn kí wọ́n ní wọ́n ń try láti jẹ́ kó yé mọ́ mi mẹ́. Ó jẹ́ kẹ́ trust ìyá tó lúwa ni. Ṣé ló sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀? Kí làwọn ti fẹ́ bí? Wọ́n ti bọ́kùnrin, wọ́n ti gbóbìnrin. Ẹni ẹlẹ́ni ọlọ́run ráyè òòrùn. Ọṣẹ́ ni kinní kan, wọ́n pariwo lé wọn lórí. Because ó yẹ pé mi gan ti ń fetí kọ́ something like that before now. Ẹ̀yin náà ṣe wá sọ pé mi mọ̀. But assuming pé bóyá wọ́n ti wọ́n pé bóyá wọ́n fẹ́ compensate wọn sáà ń sọ ẹni lóko àbá àṣọ ẹni lóko ìyẹn kọ́ ló kù náà bọ̀ mọ́mí sáà yarí fún wọn ṣá. Ó jẹ́ kẹ́ trust ìyá yìí náà. Pé kò sí ọdún jẹ́ bẹ́ẹ̀. Ó ti parí náà. Trust ìyá mi. Àwọn ẹ̀gbọ́n mi jẹ́ ká wọlé lọ jàbí tẹ̀bí bá yín ṣe rẹ́sì. Tí wọn wá gbọ́n kankan mú ya ẹ̀yìn bókè ọba lọ bá màmá kí màmá lọ rí bá òkè bẹ́ẹ̀ bí olórí ẹbí ọba sì ṣàlàyé ni kí mo rí pé ń pẹ́ n ò gbọ́n kankan wọn ò pè mí ìwọ náà ò pè mí kí ló bọ́ lọ jẹ́ kí ló ṣẹlẹ̀ irú béèrè wò ló ń béèrè o lórí gbogbo ìdájọ́ sọ́ọ̀lẹ̀ náà ni bá ṣe yin bẹ́ẹ̀ kí n kó wá ní o bó kó wá ní o mi ọmọ ní mo ní kí n béèrè pé bóò ni àti pé sọmọ pé ìwọ gẹ́gẹ́ bó ṣe wà ẹ́. Ẹ jókòó pété. Ẹ má wulẹ̀ sàkà. Ìdàrà tá a jọ lùpẹ̀ títí tí sáà máa sá fúnra wọn tí wọ́n sọ pé. Ẹ ní sùúrù ẹ wò mí ṣe rí i pé ojú àga mẹ́ta èèyàn níbi tá a wà yìí èmi ti mú kan ẹ̀yin ẹ mú tààrin gẹ́gẹ́ ẹ má sùn mọ́ mi ẹ ti gbọ́. Èwo ni má sùn mọ́ ọ n ta jẹ sùn ẹ gbọ́dọ̀ máa jíjẹ ní kí ni wàhálà ẹ má sùn mọ́ mi n tí mo sọ rí. ọjà ni má tẹ̀lé falára mo ní kẹsàn-án tẹ́ máa sàbí kílódé kan náà. Ẹ̀dùn ọ̀nà ṣé gbogbo tí wọ́n bá sọ ṣé wọ́n sọ délẹ̀ ní àbí báwo torí kò yẹ mi tẹ́lẹ̀ tó wá di hàn tó hàn mí ṣé wọ́n sọ délẹ̀ fún ọ ni àbí wọ́n iṣẹ́ kí n lajú mi lẹ̀ kí nǹkan mi ó sì máa bàjẹ́ ni
nǹkan àbúrò mi bẹ́ẹ̀ lẹ̀lẹ̀ ṣé kí ẹsẹ̀ ọmọ jẹ́ ni àbíkó dọ́gùn. ẹ gbà mí ẹgbẹ́ oníyọ̀rọ̀ ẹ wọ ẹ ṣọ́ra yín o mo ń kìlọ̀ fún yín o bọ̀dá Lámídì ẹ ṣọ́ ara yín o ẹ wọ máa jọ bọ̀dá kúrò bẹ́ẹ̀ Lámídì mo ní kó o ṣọ́ra ẹ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. èmi lè rákọ mọ́ lórí bàbá ọkọ rẹ. kí ló dé gan-an bàbá ti bá mi sọ̀rọ̀ ìwé rẹ̀ ti ṣàlàyé fún ọ wípé kó fi mí sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi kọ́ ló bá mi tọ́jú àwọn yẹn ṣé mo tún fẹ́ bí nǹkan mi. ọmọ sí kò ní sẹ́sẹ́. mo ti bọ́kùnrin mo ti bóbìnrin tó bá mọ̀ kó tún fẹ́ ṣùkó lọ́pàá kan mi jẹ nínú àwọn àbúrò àbẹ́. ó pọ́sibù mọ́mí kí ló dé ló ṣẹlẹ̀. adé a máa yí ló ń jàre àbúrò ráwọn búrọ́dẹ̀ wọ́n dé wọ́n tún ní pẹpẹsẹ àlọ́rọ̀ òpó wọ́n ṣùpó. bàbá ṣé lórí ọ̀rọ̀ tẹ́ ti ń fà láti jọ ìjọ ẹ̀ tí mọ́mí dẹ̀ explain fún yín wọ́n sọ máìdì wọn fún yín náà báwọn ò ní interest ṣé dandan lè fi ṣùpó ni. ọmọ àlè àwọn èèyàn ọmọ àlè dá fún ẹ̀gbọ́n mi jẹ abájọ tó fi tó ẹnì kankan sáárà ló ń sọ lẹ́nu sábẹ́ ẹ̀yin ṣe wà yìí kí nǹkan inú lẹ́yìn ṣe kọ́ máa bàjẹ́ nígbà tẹ́mi wà láyé gbogbo ìgbà wo ìkòkò bàbá sásùn tẹ́ ẹ kátọ̀ bẹ́ẹ̀ bọ̀ ara lé ní ó ṣe kí sàrò òde èmi ló sì tọ́ sí ẹni ìfọ̀nba tọ́ sí ni wọ́n pè ní haram. ẹ̀yin wo ló tọ́ sí. kò tọ́ sí rárá náà bẹ́ẹ̀ sì jẹ́ sí dáàdì mi yẹn gangan ló jẹ́ kó yà mí lẹ́nu ẹ máa wá láàárọ̀ ẹ máa wá lọ́sàn-án ẹ máa wá lálẹ́ láti wá gbà lọ́wọ́ dáàdì mi so after àgbà tó wá kú tẹ́ ẹ wò pé nǹkan tó yẹ kẹ́ fi san wọ́n lẹ́sàn ni. tí mo fi gbé ọlọ́mọ àlè nu kì í ṣe fífẹ́ rè súpó àti ìrànlọ́wọ́ ni wọ́n ń gbèrú ẹ̀. lẹ́yìn ọmọ mélòó bàbá lẹ́yìn ọmọ mélòó lẹ fẹ́ súnmọ́ mẹ́wàá nípò kí lẹ tó fẹ́ kí wọ́n bí. ní òsì rọmọ lọ tèmi kò fẹ́ sí rọmọ nítorí kálukú bí ní ọ̀kà sẹ́yìn ìdájọ́ ló ṣe bí ìyá rẹ̀ ṣe wáyé ṣé kọ́dọ̀kùn kabẹ̀ ni. káwá àzúmi pé ẹ tiẹ̀ wá wò ó pé mọ́mì yìí you are a good wife to this family ẹ fẹ́ compensate wọn bẹ́ẹ̀ yẹn kọ́ kò ń ṣe à ń sún pé àbá àṣùgbó náà fi compensate wọn ojú ti là kọjá bẹ́ẹ̀ owó lẹ máa wá owó tó nítumọ̀ very valuable money lẹ máa kó fún wọn kó fi support business wọn. olóto orí ọwọ́ yẹn náà ni káwọn àmọ́ mi kò sí tó jẹ́ bẹ́ẹ̀. lẹ́yìn ọmọ mélòó mo máa ń nà ń gbà kẹ́yìn náà pọ́nra yín lé wọ́n ti bá sọ̀rọ̀ nílé ilẹ̀ tó wù mí. ee padà mi lẹ́nu ẹ̀ ṣé kọ́ ní káwọn ọmọ sẹ́lẹ̀. ẹ jọ bàbá mi ò fún mi. ọ̀tẹ̀ o ò lè kẹ̀yìn àwọn ọmọ tèmi ọmọ mi ni wọ́n ò lè kẹ̀yìn wọn sí. tí ẹ bá tí mo bá jẹ sí yá náà yá gbàtọ́ lọ́rùn yá gbà fìlà. wọ́n ti sọ yẹn ló ti máa rí. èyàn ni ó yà àbájá ló lè jẹ sọ́wọ́n lọ́rùn. ọ̀rọ̀ ló sọ ni ọ̀rọ̀ ló sọ ni. mo lọ ẹ máa lọ. wàdá ì mo lọ so ti yẹ yín màá lọ ṣùgbọ́n wọn padà bọ̀ kò ní ma bó ṣe máa bẹ́ẹ̀ ni mo sọ fún yín so ti yẹ yín òfin lẹ́ba yóò múlẹ̀ dandan ni. yàtò ẹ jáde ẹ lọ́rọ̀ láti bá mi sọ̀rọ̀ ẹ jáde síta. tí wọn bàjẹ́ làbí bímọ lọ́kọ̀ bọ́ọ̀ ni kò mú lẹ́yìn. ẹ jáde ẹ jáde. ọ̀sẹ̀ mi ò ọ̀tọ̀ wọn wọ̀. ṣẹ̀ṣẹ̀ máa halẹ̀ ó tún pẹ̀lú bí ìjọba lè lè pójú dáadáa. mami bí mo ṣe sọ fún yín bẹ́ẹ̀ ni kẹ́ ṣe ẹ má jẹ́ kí bàbá yìí padà ẹ fà wọ inú ilé wa náà kẹ́lẹ̀ jẹ́ kí gate máa yọ mọ̀ bẹ́ẹ̀. wàhálà máa ti pọ̀ kọ́lọ́ jàánú mi ohun yìí nìkan nu ẹ̀bí ni ó burú jù ó máa ranjú ni wọ̀nwọ̀n láti gbọ́ tí ẹ̀gbọ́n ẹ̀ ti fẹ́ mi á wọ̀ mí látòkè báyìí ó tó kí n máa rìn lọ báyìí tó wọ̀ mí látẹ̀gbẹ́ kó rá mi mú ni àdúrà ohun afẹmọkọ́mọdé ògùn ló pa bàbá yìí. ó pọ̀ sí mi. ṣe rí bàbá kékeré mi o látijọ́ tí ọ̀rọ̀ ti dáàbì ti ṣẹlẹ̀ òun náà ti ń jẹ́ ká gbádùn nínú ilé níwọ̀n tó ti sún ìrìn àtàbúrò mi ojoojúmọ́ náà wá sí wa tó máa ń disturb mọ́ mi tó ní àní dandan báwọn fẹ́ ṣú mọ́ mi lọ́gbọ́ àwọn òde láìkí ẹ̀ ẹ gbọ́ ọkọ ni mọ́mì tí ń wá káàkiri báyìí ṣé àwa yìí àti tu ọkọ fún wọn ni ẹ jẹ́ bá wa bá wọn sọ̀rọ̀ ẹ wò ó bá wa bá wọn sọ̀rọ̀ ó ti sú wa á fẹ́. bó ṣe rí nìyẹn dáàdì because the other time tí mo dé láti school náà mo ṣe bá bàbá kékeré pẹ̀lú mọ́mì wa tí wọ́n jọ pariwo mọ́ra wọn nìyẹn so mo ti ẹ̀rù bọ́n jà ní ọ̀tìgbà tí mo jáde sí wọn náà rúùmù mo tó mọ̀ pé ọ̀rọ̀ aṣọ ẹni lóko nígbà tí wọ́n mi ṣàlàyé fún mi ló dìjà ló fariwo so but èmi bú wọn dáadáa o mo bú wọn gan tó bá lè jẹ́ pé mi mọ̀ wọn gẹ́gẹ́ bí àbúrò dáàdì mi ni wọ́n lè fáìn jẹ́ yìí sí láti jáde kó lẹ́yìn so ìyẹn ni èmi àti àǹtí mi ṣe ní ká wá ṣàlàyé fún yín. ó ti ẹ̀dá tó ṣe pé ń ṣe lọ́gùn ọ̀bá bẹ́ẹ̀ lórí ni àlẹ́yìn ẹ̀yin ọmọdé sì ní làákàyè ní ọkùnrin mọ́ ẹ bá ti lọ sùkúù àgàgà sùkúù gíga ẹ̀ ní làákàyè mọ́ ìwọ ọmọ pé àbúrò bàbá ẹni ní í ṣe wọ́n bá ti rí tó bàbá rẹ̀ lọ rí fíìmù yorùbá wá rí ọ̀rọ̀ olóko òṣòkò tí ẹ̀rù
gbogbo rẹ̀ náà ìmọ̀ ẹbí ni. ṣé báwo ẹbí náà sì mọ̀ sí. wọ́n mọ̀ sí oró létí á ní. pátápátá tá a bá tiẹ̀ wá wò pé tọ̀ ojú sì tún ti là sí tí ìyá yín lóhun ọ̀fẹ́ tẹ́yìn ọmọ náà sì sọ pé ẹ̀fẹ́ ìwà ṣèjà láàfin sọ bọ́ba lóhun alẹ́ ní kó kọrí ilé bàbá rẹ̀ àmọ́ nítorí pé ìyá yín náà dànù ẹbí bàbá yín ó sì jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a wí àmọ́ bá ṣe yanjú rẹ̀. so pé bó ṣe bẹ́ẹ̀ mi ṣe understand ni pé tẹ bá tiẹ̀ fẹ́ rí wọn àṣe good wife nínú ẹbí yìí owó ló yẹ kẹ́ fi compensate owó tó ní ìtumọ̀ tó máa fi máa ṣe business. àyùbá náà ní lọ lẹ́nu ìwọ lọ́ọ́ máa bàtàn ìyá rẹ̀ fún un bá a la fẹ́ bó tó bí yín àwa lágbèwà rẹ̀ dà bí ọba dà àwa láti sọ pé kò dà ìwọ lọ́ọ́ gbé ya ó dà ìwà ìyá rẹ̀ ò dà. má ṣe é wọ́n sì máa ṣe é. àwọn gbogbo wa lọ. bó ṣe jẹ́ ṣe wá rí kò ní gbogbo kọ́mọ̀ kẹ̀lẹ́ ká má ní mo fún mi ní ó lè òní jàpá kọ́mọ̀ sí lójú fìlú mo máa sọ pé ṣe rí ìgbẹ́ni kankan ní kankan tọ́ka yọ ìyàwó ẹ̀gbọ́n mi tí mo fẹ́ sún lópó ẹ̀dá kan ìṣe mọ́ kí èyí ń pọ̀ jù ọ̀pọ̀ ìṣe mọ́ ẹ̀dá kan kì í ṣe ẹyọ kan o kì í ṣe ẹyọ kan ìjọ kan mo ti sùn lójú àlá ni wọ́n sùn mí lọ́bàá lórí òkè kẹta ní ẹ bá sọ mí gbẹ̀lẹ̀ mi yé mo ké dájú ayé pé ẹ pa mí ni ẹ pa mí ẹsẹ̀ mi lẹ́yìn. àlá nìyún kò ṣe. èèyàn tó bá láyé lágọ̀ ló gbà o ẹ má jẹ́ wọ́n sọ mí nù o èyí tí mo láyé ń bà mí lẹ́rù mo ti bára mi láàrin àwọn obìnrin kìdìkì kú bíi mẹ́fà tí ń bá mi fà gidi obìnrin ogún obìnrin mọ̀ tó rèé báyìí rí pé n ti ṣe mí nù ẹ máa sọ fún wa pé mi ò sí mọ́. èmi rò pé nígbà tí sọ́tọ̀ ti takú pé wọ́n lọ sùn kakúkú yẹn darí náà kọ́ sùn. olúwa mi òkú lẹ́ni ṣe é. bá a wí yóò ní ọ̀tá púpọ̀ ní wọ́n lọ sùn ọ̀ wá sùn. kẹ́ bí ọmọ bàjẹ́ náà ni. kẹ́ bí ọmọ bàjẹ́ ní ìtàǹtọ̀ yìí náà. wọ́n ti fẹ́ torí ìlú bàjẹ́ o. èmi ó tì ọ́ lẹ́yìn ọ̀ sùn sẹ́. ẹ ti ní owó tó lẹ́jọ́ ọmọ bàjẹ́ lẹ́yìn àbí mo sùn òpó mọ́. wọ́tọ̀ lájẹ ara gbogbo ìjà tó lọ́ọ̀jà lójú oorun yìí nǹkan kan ò sí ọ́. mo ní mo bẹ́ o nígbà mo fò dìde mo tó ní fóònù mẹ́tọ́ mọ̀ mi bí èyí bá sì lè sọ́ra olúwa rẹ̀ nígbà òun lọ́nà ẹ̀dá ẹ̀tí ọwọ́kọ rẹ̀ bí ọba sì ní wọ́kọ kí iṣẹ́ ọmọ rẹ̀ jẹ́ mọ́bẹ̀ kọ́kọ́ yá lóhùn mi ọ̀fẹ́ tí ó pa mi tó ti mi nígbà wọn mọ̀ tẹ̀lé ìwé ni wọ́n sọ fún mi ẹ bá ń sọ fáwọn tó kù tó ti yé yín ìgbẹ́ òun lè délé wọn mọ́ nítorí jẹ́ mo ti ẹ̀gbẹ́ kọ́ máa dáhùn kẹrin náà wọ́n máa náwó ọkọ rẹ̀ wọ́n náà gbogbo ẹ̀ máa jọ pọ̀ ẹ mọ́ pa mí. bá tiẹ̀ ṣe pé inú bẹ́ ọ lórí lójú oorun lóòótọ́ ni ṣèbí ṣáàkìṣàkì ọ̀bá dájì bí ká máa ranjú mọ́wó ranjú mọ́dì ọ̀gbọ́dọ̀ rídìí tó tóbi àfikọ́ oníwọ̀ lọ́sùn ó sì inú àwòrán lọ ti rí náà ọ̀hún ranjú mọ́ ó bá wá di nǹkan tán ọmọ aṣáàkiri ọ̀lẹ́ bọ́nú èyí. bọ́sibí bá bí mi pé ṣé kò sí ìbẹ̀yẹn bọ́sibí jọ ta ló ká gistream mi bíbáyìí torí wọ́n ní pé wọ́n ló ká aṣọgbẹ̀yìn bíbáyìí ìjọba mú gistream mi mo dẹ̀ fẹ́ wọ́n sìn. what an insult orúkọ ẹ̀sán ló bí mi lérè yẹn ṣé mi nìkan ṣo ni mo wà náà gbà yìí ni. ṣùgbọ́n bó ti máa ń dìbò gbogbo àmì ẹ̀ ti máa ń kìlọ̀ fún ìwọ̀n ìfẹ́ yìí òun wájà mi o òun wájà mi o wọ́n lè tọ́kọ̀ mi máa gé ẹ̀jẹ̀ kí ni problem ẹ̀ náà. ayé wò ṣe lẹ́wọ̀n lẹ́nu ẹ̀ sí mi kí ni bá ṣílẹ̀kùn ètò bá mú kókó rẹ̀ dà nínú aṣọ tí bá gbá ìtì ẹ̀ wọ́n ní kó bá mú jáde. máa ń wà lórí ọjà mi. ìyàwó mi ẹ̀
guys close it. Ọmọ mọ́ mi jọ àti ìpẹ́ sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ wá máa lọ. jọ nítorí Ọlọ́run get out. market tó tọ́nu sáà ń pọ́ ọmọ mi lèmi mi ò dé láàpò ṣùgbọ́n lọ sí campus. ọkọ ẹ wọ́n ṣì dànù wọ́n láì jẹ́ mọ́tò bá kó ní ìrẹ̀lẹ̀ yìí pátákó fẹ́ wọ́n lè mú un. ní sùúrù náà ṣé bẹ́ẹ̀ ṣe mistake kaṣọ wọlé ni tábà wọnú ilé tábà aráṣọ ń bè láwọn ọmọ wọn tá máa ṣe sí àbí. market á dáa fún ẹ o bá mi kìlọ̀ fún fẹ́ nínú gbogbo ọgbà yìí ó rò pé mi nìkan ṣo ni mo fọṣọ tán lé ní tó wá jẹ́ pé mi ni mo fẹ́ mú g-string ẹ̀. marketer jọ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bá mi bẹ́lẹ̀ wà kó bá mú g-string mi ó wà nílé mi bàtà yẹn wà important sí mi yẹ. tẹ́bà wá rí nǹkan. tí ẹ bá rí inú bá jẹ tí bá rí inú bá jẹ sórí ọ̀rẹ́ jẹ́ kàlọ́ kọ́ wò. Àtọ́lì baby. Ó ga ọ́, níbo lẹ ń lọ? Wọ́n á ń jáde ìjàre ibo ni wọ́n ti ń bọ̀. Ẹ ṣàkóso tí mo rọ bí. Lecture room ni mo ti ń bọ̀. Èmi àti ìwé ni, ájọ lẹ̀pọ̀ bíi chingom. Nígbà tí ìwé ìṣá. Bẹ́ẹ̀ni, ó láìkì ìwé, ó dẹ̀ tún láìkì owó. Ó tọ́ ni orí ẹ pé. Ẹ̀yin lẹ mọ̀, níbo lè wá dànsìn? Ẹ má sọ fún mi pé ẹ tún ti ń wọ town lọ. Ó tún lè mọ yẹn o. Lẹ́yìn kò gbọ́rọ̀ lálẹ́ sí kò lọ change kò jẹ́ ká lọ. Tẹ́ bá ṣáà ti ń lọ, tẹ́ bá ṣáà ti débẹ̀, ẹ ṣáà mi sọ pé ẹ bá mi mú tèkì rẹ̀. Owó kan tó jẹ mí lógún yẹn. Ọmọ ìyá, kó dé ètè lọ bọ́ṣọ sílẹ̀ kó gbé ìwé yẹn kó gbé sílẹ̀ kó tètè múra kó jẹ́ ká lọ. Wo kíní ìkò kí ń jẹ rice. You know they shop rice àtọ̀ àwọn mú town lọ nìyẹn. A máa ríra rọ̀lẹ́. Ṣó ti gbọ́? This thing no dey shop food. Ẹ wo ó dàbọ̀ ẹ lè bá mi mú tèkèrè wá lè ṣe ti gbọ́. Very nice time. Williams afa mo tẹ̀ ti fẹ́ rí ẹ látàárọ̀. Ṣé kò sí. Báwo ni iṣẹ́ tí lecturer yẹn kọ wà ní iṣẹ́ ẹ̀ bad ọlá pé brain mi gan sharp ni if not ọmọ nígbà wo kò dẹrùn rárá Ọlọ́run. ó fẹ́ start ọpọlọ mi in fact mo ti ẹ̀wọ̀n kan tí mo ṣe mọ́ mo láti ẹ̀ ti gbé mi kí n gẹ́ra sí mi. iṣẹ́ ọpọlọ gan ni ó jẹ́ tó. Williams alpha alẹ́ wà náà. ọ̀rẹ́ mi ní ẹ̀nà àwọn àrùjà. kí ló tún fẹ́ sọ léde kí ló tún jí. má bínú ọ̀rẹ́ mi. kí ló tún jí o. jọ́ nítorí Ọlọ́run ṣé wọ́n wú sí mi sìn nítorí nǹkan tí mo sọ fún mi. ṣé o mọ̀ pé nǹkan tó ṣe lánàá ẹ fọ́ níṣà èyí tó bá gbá lọ ṣó fẹ́ gbá bọ̀ mọ́ bí gbogbo kọ́pà ṣe tóbi tó o sọ wípé èmi ni mo jí nǹkan ẹ ó dẹ̀ ẹni tó ti gbọ́n sí kò ní mọ̀ kò ti rí nǹkan ẹ padà o. ó dá má bínú ṣó registry yẹn ó wà important nínú life mi mo fi Ọlọ́run bá bẹ̀rẹ̀ jọ́ nítorí Ọlọ́run bóyá kí a ó gara wa. ṣe bá gé bí ṣe bá gé. àwọn wọ̀nyí létà. wọ́n lọ sí ẹ ṣe. òkè o. Mẹ́ta ẹgbẹ́ mi sí àtọwà lókè yóò tó fún àṣà tí ó mọ́ aláìwọ̀n wà fún ìṣà. Àmìdá, sọ ọmọ tó tàwà nínú àṣẹ rẹ̀.
bàbá rẹ̀. ọmọ bàbá. sáyé bàbá o. wọ́n lè kú làwọn látara àti ẹ̀rí nìkan mọ́. bàbá rẹ̀. ẹ̀wọ̀n lè fi lè fi lè. àti mo lè kú ẹ̀. bàbá rẹ̀ àwọn ẹ̀ẹ́gbọ́n níyẹn. sáà ló sí o. Báyìí dáadáa o, ẹ ṣe ń gbọ́ ẹ̀fọ́ àpọ̀lẹ́ ọlọ́pàá ẹ̀yọ́ ìjọ. Wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ bí àṣà rí lẹ́yìn. Ẹ ṣe ń gbọ́. Ọlọ́run apọ̀ yín lé o, iṣẹ́ wa lè máa lọ sókè lágbára Ọlọ́run. Mo ní pé ẹni sùúrù náà, ẹni kọ́ ni Tuesday tí mo ní kẹwàá. Èmi ni Tuesday sá. Èyí ni Tuesday, ṣẹ́ẹ̀rì ẹ̀rù àdéhùn ó lágbára ṣùgbọ́n Ọlọ́run because mo tún ti ní àwọn nǹkan oríṣiríṣi tó yẹ kí n ṣe lọ ṣe mọ̀ ọ́ láti ṣe ẹdín gbogbo ẹ̀. Ọlọ́run àgbà pẹ̀lú ẹ̀yìn àmì bá mi dúpẹ́ lọ́ọ̀yà yìí náà because òun gangan ni ò jẹ́ kí n gbàgbé iná ń káàkiri ọ̀gá mélòó máa fi ń gbàgbé nǹkan wọ́n kí ẹ. ẹ ṣeun bọ́ọ̀mà ẹ má ṣe ìyọnu Ọlọ́run ló ṣe. So bàdá mi ẹ ṣe ẹ̀kú àpọ́nlé though as you already said mi náà ti explain fún mi inú mi lẹ́dùn pé àwọn tàbí wá lọ́jọ́ iná wọ́n ti mọ̀ pé ẹ máa ń bí sí bọ̀ọ̀bẹ títí ń gba àwọn course ten gbà iṣẹ́ tí mo rán ìyàwó ìyàwó mi ṣe product ni mo ti ṣàlàyé fún wọn àti student ni tí mo mọ̀ pa product àwọn náà mo rẹ̀ tí kí gbogbo wọn ti pay sí ẹ̀ wọ́n dẹ̀ rí pé wọ́n mọ̀ ẹ̀ṣẹ́ mi ò ní bá wọ́n mọ̀ báwo ni ó ṣe rí wọ́n dẹ̀ ti tẹ̀sẹ̀ ṣé wá ní níbi èmi ò náà púpọ̀ ní láti sọ secretary ni ó ní much to say because ó ti kọ gbogbo ẹ̀ so adé ṣàlàyé fún yín lẹ́kùn rẹ̀ secretary over to you. Ṣe rí lákọ̀ọ́kọ́ náà adúpẹ́ lọ́wọ́ náà nítorí wípé tí kò bá sí ẹ̀yin kò lè sí àwa nítorí pé ẹ̀yin wà òun làwa náà ṣe wà wọ́n ní tí ò bá sígi ní ẹ̀yìn ọgbà ìwọ ni wo ẹ ṣeun gan sa so ẹ wò ṣẹ́ rí ó lè kú yìí gbogbo wa pátápátá ni a ti tẹ́ẹ̀sì ó lè kú a lè ti rí iṣẹ́ a rí wípé ó lè kú iṣẹ́ gidi ló ń ṣe nínú àgọ́ ṣé ó yẹ yín sà so a máa ń fi àkókò yìí náà a tún fi ń dúpẹ́ wípé ẹ ṣe lórí appointment tẹ̀ fún wa pé ẹ bá wa fún un. ẹni ní ọ̀sán pé ó lè kú kí lórúkọ ẹ̀ ó lè kú kí lórúkọ ẹ̀ ó lè kú ọlọ́run wa wá jẹ́ kẹ́yìn náà wà ó fún un. ìyá ó dà pé ìyá dúdú ẹ̀yin lẹ́ dúdú jù ẹ̀yin dẹ́ máa dà bá láti wà gan láti. ṣé kí ni wọ́n wá ní kété kó bá yín advert ọjà yín o ṣé ní mi tẹ̀ ń wo ìgàn fúnra mi advertisement kan ni mí mo dẹ̀ promise yín pé tí bá polówó ọjà ó lè kú ìfún ẹ wò wọ́n gbọ́ yín láti ilẹ̀ títí dé òkè òkun. wọ́n jowú mi ni. ṣé ti ẹ̀rẹ́ yìí ọ̀rọ̀ jowú kọ́ lélẹ̀ ṣé ẹ̀rẹ́ yìí ti bẹ̀ ṣe ga ẹ̀ pupa ẹ̀ tún ṣe kí ni ọmọ wa ń bẹ̀. ó lè kú ó lè kú. ìyá ṣe wà wà ń bẹ̀. Bọ̀dá mi. Àwọn màdàmú ògùn lọ́nà, màdàmú ògùn ṣẹ́lá ní. Ṣé orí àbúrò máa gbọ́? Yóò sórí kí ló máa ń ṣe wọ́n báyìí? Kí ni ìyá ṣe wá fẹ́ ṣe? Ó mọ̀ wo iṣẹ́ rí ẹ jẹ́ kí n láti gbogbo ẹni tó bá ti ń ṣiṣẹ́ ọkùnrin obìnrin láti máa ṣe kí ni ìyàwó wa láti máa lámójúkò. Because tí ó bá lámójúkò báwo la fẹ́ rí obìnrin wọlé ọ̀ṣẹ́gbà àwọn náà lájọ́ ń ṣe ṣé mo lè dá ṣe ní ọkùnrin mu obìnrin mu olèkùn lórúkọ ẹ̀ òbíwá ọ̀bínú ọlọ́run òjò owó ẹ̀wọ̀ obìnrin tó bá ń jowó lé ọkọ̀ kò jẹ́ kí bísínẹ̀sì ọkọ̀ dà. torí ìdí èyí kí n tó lọ sí kẹtó lọ sí nípa gbé kátìkàtọ̀ fún bẹ́ẹ̀ lè fi ṣe owó mo dẹ̀ máa fún ní àwọn owó kan
But you understand, see? And again, she package you 1 million naira for me. Aisha! Ṣe gbogbo advertisement ta fẹ́ ṣe because a ti ní àwọn estimate kankan lẹ̀ ṣó yẹ yín sà ṣe tẹ̀tí rí tẹ́ bá tẹ̀ mọ́ gbogbo àwọn nǹkan tí mo kọ fún ó lè kú stop inú yín máa dùn gan in fact tẹ́ bá kà orí yẹn á wú inú yín tẹ̀ tí máa dùn jù fún dé nǹkan kan mílíọ̀nù náírà yẹn kò ní lè tó fún advertisement mo kàn fi ìpè bóyá bí 5 million naira no sir bí 3 million sir ó máa tó wa. 3 million. Baby mi ẹ fún mi. Wọ́n ní 3 million. Owó máa lọ ṣe wáyé. Thank you, everybody. Yeah, secretary. Ẹ jẹ́ ká mọ̀ iye billboard tá máa need nínú school yín torí a fẹ́ rí àwọn billboard product wa yìí sí inú school yín. So ẹ jẹ́ ká mọ̀ iye billboard tó máa wà nínú school yín. Ṣé ti gbọ́? Ṣé bí àkíyèsí tẹ fún wa yìí? Ó ṣe kókó gan o. Pàápàá jùlọ lórí advertisement ó lè kú. Ṣé ó yẹ yín sà? Ṣé rí school wa yẹn? Ó tóbi gan-an. Ó dẹ̀ fẹ̀. Kódà ó ní inú. Ṣé wá rí sà? A máa need tó bírú 25 pieces àbí 25 pieces máa wà okay fún wa sà nítorí pé àwọn tó bá ń wọlé wọ́n lè máa rí àwọn tó bá ń jáde náà wọ́n lè máa rí àwọn tó bá tún fẹ́ lọ gba lecture náà wọ́n máa rí torí kí advertisement yẹn náà kó tún lè ràn dáadáa káwọn èèyàn tún lè mọ̀. Sorry, now inú mi wá dùn sí dáadáa sí pípọ̀ tí ń sọ yẹn ní ló máa ń gbé ọjà tí máa jáde dáadáa. Now ìfún wọn ní 1 million tá a ti kọ sílẹ̀ lẹ́yìn tó bá di ọ̀la fún wọn ní 2 million tó kù ìdáná fún fisa kan tí wọn kò sọ fún sẹ́kẹ̀ kó wá gbà. It is not easy. Auntie arrived. Auntie arrived. Say my what's that? The president. Understand? No problem. But àwọn ọ̀rọ̀ tó ń bá mi sọ nílé yẹn ó jẹ́ nǹkan tó surprise me because mo was surprised say now ló ṣe máa bọ́dà rẹ̀ pé àbí kinní kan ṣe kinní kan bì kan. Ó mọ̀ pé school ló wà ó dẹ̀ ní gbogbo àwọn girls tó wà ní school ẹ̀rù báyìí mi o. Bóyá dúró ṣé èmi ló ń wò ni àbí ojú àwọn obìnrin ló ń wò nínú school sójú mi ló ń wò ni àbójú àwọn obìnrin at least past 4 years náà ni mo ti wà nínú campus mi tí mi rò pé bóyá mo go through something like that so mo sá dé sí mo wá wò ẹ́ àbí mi wá wò ẹ́ ni. Jẹ́ ká ṣe wedding yẹn wá important jẹ́ ká wed. Má worry jẹ́ kí n lọ fún service kí n dé náà at least mi ṣáà lè máa ṣiṣẹ́ kí n máa délé kí n má bá ìyàwó mi lé so dandan náà ni pé kí n ṣe wedding tí máa ti through with my service. O service tó dárúkọ yẹn gangan ni headache ni o mọ̀ pé oríṣiríṣi àwọn girls ló máa wà ń bẹ̀ ó wà ní kí n má bẹ̀rù jẹ́ ká wed now. Ó yá jẹ́ ká ṣe báyìí jẹ́ kí n lọ fún service for now. ṣeun ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta mo ṣe béèrè yín tó ń sin náà lẹ́dí yẹn bí mo ṣe àbíbáwò. Báwo ṣá ní school? Àdúpẹ́ school lọ school fine. Mọ́mí àti dáàdì ńkọ́? Láfíà làwọn náà wà. Ṣé ó ti dé tipẹ́ yìí? Ó ti dé tipẹ́ mọ́ mo lè ti ṣe lálejò. Sọ wọn yá mọ. Olúwa máa ṣe wọn a máa yí o. Ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Ẹ ṣàpò ara yá. Madam ṣé gbogbo iṣẹ́ tí mo ní kó o ṣe ló ti bá mi ṣe àbígbà tó ti lálejò ń sìn bóyá o ti àbádọ́ iṣẹ́ náà fún mi torí mo mọ̀ ẹ́. Mo ti ṣe everything tẹ́yìn gan bá wọlé ẹ máa kí mi kú iṣẹ́. Ó dáa ẹ ṣàgbọ́n
tẹ́ bá ti sìn wọn lọ ẹ má pẹ̀kẹ́ tó padà o torí ẹ lè gba bẹ̀ tún gba bòmí o. ṣáṣe tọkọ wá gbé oúnjẹ fún mi. má wọrí jẹ́ kí n lọ fún sáfìsì yẹn kí n dé a máa wẹ̀ dùn náà ìyẹn ti di dandan àbí. ò ṣe bàbá mi nígbà tó rí pé òun ti ṣẹ̀ náà ló ṣe fẹjọ́ sún mi báyìí jọ màmá retí fọ́ọ̀lù ó dá wá bá mi ní kó wà lé wá bá mi ní màmá retí ẹ̀ ò ṣe máa yẹ ò ṣe ó dà ẹ̀yà ṣe o. kàlẹ́ má sọ̀rọ̀ mọ́ mi. ọkọ àbúrò ẹ̀ máa ní ṣàjẹ́ fún yẹn lẹ́gbà tó bá débi tó wá ṣàlàyé tó dójú àmọ́ àtìlẹ́yìn mi ó máa yẹ ẹ́ délé yìí kí ni kí n bẹ́ẹ̀ ṣe ní jíjẹ báyìí. mo máa ti jẹun tó dé ìgbà yìí. ó dẹ̀ mọ̀ pé mo wà nílé. ọ̀rọ̀ kan mo kàn ní kí n wá ṣàlàyé fún un. ṣé kò lè. kò sí láburú jàre mo ní kí n wá kí n náà ni mo ní wá kí n náà ni ilẹ̀ sọ fún yẹn náà tí wọ́n post mi lọ́sìn láti lọ sáf. ilé Haúsá orí mi ẹlẹ́dàá mi o mo dáre. Báwo ni ibi tí wọ́n gbé wọn lọ yẹn ṣe jìnnà sí ọ̀dọ̀ àwọn ní Boko Haram? nǹkan tí ẹ mọ̀ pé kò síbi tí mo dé rí ní north so mi lè sọ bí bẹ́ẹ̀ ṣe rí but wọ́n ti assure wa pé kò ní sí problem even though àwọn management tó ń wà ní charge àwa tá à ń lọ sí north wọ́n ti lọ síbẹ̀ wọ́n ní kò sí problem. mo gbé o ẹlẹ́dàá mi o Ayọ̀rìndé má má sùn lọ́rùn ṣàánú mi ṣó o gbọ́ ilẹ̀ Haúsá náà má gbọ́ ọmọ ẹ lọ má má jẹ́ kọ́ ọmọ mi rárẹ̀ fẹsẹ̀ sí ẹ má jẹ́ kó bọ́dà máa dín. ìròyìn tá à ń gbọ́ yìí náà ló ń jáyàn láyà. Ọlọ́run wá sọ mi lọ sọ mi wá so ẹ wá padà wá dúpẹ́ nípa Olúwa ṣe onígbẹ̀yìn. gbogbo ibi tí wọ́n bá ṣàgbé lọ pátápátá àbọ̀ Ọlọ́run adájú kò ní ṣìrìn ibi tójú Ọlọ́run ò sí ẹsẹ̀ ò ní débẹ̀ rẹ̀ lágbára Ọlọ́run a máa lọ rí wa máa bọ̀ rí lílọ ló ń lọ yìí ayọ̀ ló fi ń lọ ayọ̀ tó tún pọ̀ nù ayọ̀ ló máa fi padà wálé mi ì ní rí bànújẹ́ lórí ẹ̀ o ṣó ti gbọ́ pẹ̀lú ọkọ ìgbà wo wá ní lílọ báyìí. next week náà la máa lọ. n tó bá dẹ̀ rò pé a máa rà tàbí tó máa mú dání kò jẹ́ kí n tètè mọ̀ ká lè tètè máa ṣe sílẹ̀ báyìí. tó bá di Sunday máa wá bá yín sódà máa lè ṣàlàyé nǹkan tí wọ́n fi fún mi. ṣé kí mo tún lè fi ojú mi lọ́wọ́ ṣáà? I was so surprised nígbà tí mo ó yà ó jẹ́ nǹkan tó yà mí lọ́wọ́ because ó dé àgbà tí mo rí ó dé àgbà tó yẹ kí wọ́n á gbé ẹrù tó wà lórí mi kúrò tó ti wà tipẹ́tipẹ́. Anyway ṣé o ṣáà enjoy ara ẹ ní Blue Carnival tàwa yìí? iṣẹ́ yìí ní ò bad ó wà okay. wọ́n ti ń try gan wọ́n really try gan bí báyìí báwo wà ní things. ọmọ à ń pùṣẹ ọ ń try. ok má bínú jọ mo fẹ́ bèrè question kan lọ́wọ́ mi ò fẹ́ tó bínú ṣé o kì í sùn bí ti tẹ́lẹ̀ o. wow mo sì ń try mo sì ń sún ọkọ normal kò dàbí ti gbà yẹn mọ́ ṣá ọmọ pé mi náà ti ní wọ́n lọ títí tí wọ́n ṣe. náà tó tiẹ̀ wá jẹ́ pé wọ́n ti post mi sí north náà post mi lọ pé wọ́n ti sí wọ́n sí. ti láì kí ló dé ibẹ̀ yìí ti jìnnà jù. so gbogbo problem yẹn wá jẹ́ ẹ̀kọ́ tó ń bother mind because mo try best mi láti rí ọ̀tún tiẹ̀ máa lè help me shift ní ẹ̀yìn ẹ̀bà tí mo kò sí. so gbogbo problem yẹn ló jẹ́ ẹ̀kọ́ tó ń bother mind. náà ti ẹ nobody tí mo mọ̀ ń bẹ̀ ní mẹ́rin mo tún bẹ̀rẹ̀ fún mi tí ẹ̀ débẹ̀ ọ̀nà tó ń gbà lọ síbẹ̀ mi. so mo lè ti try bóyá máa ti ẹ̀rọ ríyàn tó máa lè help me láti shift ẹ̀ nígbà tí bíbá yìí kò kò sí. lẹ́tà sùn pé bóyá gbàdáàdì ti ẹ̀rọ ayé sí o tún post mi wọ́n tún máa wọ̀nà tí ìgbìmọ̀ kò máa lè help wa but for now mo sáà ti accept it lọ́nà good to that láti tiẹ̀ náà ṣe yàngbà tó wà lọ́wọ́ irú wa yìí lè sọ dáadáa bó ṣe jí èèyàn tó èmi kò fẹ́ mú àbá kan wá ní ìwọ bóyá máa accept àti ìwọ máa láìkẹ́ ní bóyá kí n pèpọ̀ sí mi ṣọ́ fún wọn kì í sí around tí náà mo máa wà náà dáadáa bóyá kí n kọ̀ọ̀kan wọn kí n sọ fún wọn pé òfin kò máa ṣiṣẹ́ ní company. kí ló ń jẹ́ pé mi ní accept but ṣé wọ́n ti ń pè yẹn máa lè work out ṣá. ó fọ́ ni sórí iléeṣẹ́ dáàdì mi èmi ni olùdarí bẹ̀ anything tó bá dé ọ̀hún mi ni mo lè sọ kò sẹ́ni kankan tó lè mímí lọ́wọ́ òun ìlú máa wọrí ìwọ kò gbà tó bá ti gbà wípé o gbà láti ṣiṣẹ́ fún mi nǹkan kékeré ni. ẹdí àyẹ̀wò wà òkè yìí dákà mi dùn ó máa make sense inú mi tiẹ̀ máa dùn gan because wọ́n ìyẹn ní pé o gbé gbogbo problem ayé mi kúrò o wá gbé pleasure sí láìpẹ́. anything tó bá dẹ̀ wọ́n so mo ní right láti sọ pé ìjọba yìí ló fẹ́ kọ́ lè máa ń gbà bẹ́ẹ̀.
Mo fi mí sílẹ̀ jẹ́. Jẹ́ kí n mú mọ́ọ̀tì. Ṣé báwo ni iṣẹ́? My manager. Báwo ni iṣẹ́? Wọ́n ṣeun bó ṣe ń ṣe nínú iléeṣẹ́ ó ní kó máa ṣe o. Gbogbo ìwà tó ń wù bí báyìí ó máa dá ẹ lọ́lá. Ìwà yẹn dẹ̀ pí ẹ gan-an because ó ń ṣiṣẹ́ ẹ̀ pípé wọ̀ ló níṣẹ́ ni. Pípé ọ́fíìsì pọ́psẹ̀ ló ti ń ṣiṣẹ́. And mo dẹ̀ wà very sure pé iṣẹ́ tó ń ṣe yìí ó máa help ẹ gan-an níbí báyìí àti káàkiri gbogbo ibi tó bá lọ. Because meeting la wà látàárọ̀ and mo dẹ̀ wà very sure pé by next meeting wa ó máa favour ẹ gan because a máa fún ẹ ní ṣe meeting kan máa increase salary ẹ then a máa fún ẹ ní mọ́tò as in car new brand new car a máa fún ẹ because iṣẹ́ tó ń ṣe nílé iṣẹ́ it's very good ìdáwọ́ kó wọn náà èrè ẹ ló ti ń jẹ yìí. Wow, anyway, I appreciate inú mi dùn gidi gan fún information tẹ pass fún mi léni yìí. In fact mo lè sọ bí mo ṣe dùn tó sórí pé kí ni ó jẹ́ ìwúrí fún mi léni pé pass information yẹn fún mi but èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi rí gẹ́gẹ́ bí pé bóyá mo ń ṣe nǹkan tó special ní company bí mi ṣe rí ìròyìn pé ẹ̀yin as the manager of the company ẹ mú mi gẹ́gẹ́ bí ọmọ ẹ mú mi as a worker ní company so nígbà tó ti wá rí bẹ̀ láti ṣáàjì ọ̀dọ̀ tí ẹ̀tọ́ tèmi náà ni pé kémi náà put more effort. So ilé tẹ wá sọ nípa promotion and exotica tẹ́lẹ̀ fún mi mo lè sọ bí mo ṣe wàá pìtò lórí ẹ̀ inú mi dùn gan-an so èmi náà wá ní prayer tí mo náà fẹ́ ṣe fún mi so mo wá gba aládùúrà kọ́lọ́run ọba bá mi ṣe more long life and prosperity for you and also this company kí gbogbo lè jọ máa lọ síwájú. Bó ṣe sọ yẹn gẹ́lẹ́ ni kò ṣe máa ṣe mo dẹ̀ mọ̀ pé gbogbo àdúrà tó gbà yìí òótọ́ o lè gbàdúrà fún wa but àwa gangan á ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because tí ò bá sí ìwọ iléeṣẹ́ yìí náà kò ní máa gbèrú sí ìwọ náà mọ àwọn contract tó ń gbà wọlé náà ó mọ bó ṣe ń ṣe fún wa. All right kò yá ṣẹ́ okay. Àti ẹ̀ bá wà tó ń lò kí ló máa tẹ̀ láti wọ́n jù iṣẹ́ ìkọ́. wọ́n ló kú ni ṣùgbọ́n òkú. mo ṣe rí ìyẹn mọ́ mi àti mo tó kọ́ jábọ́ tí mo rí báyìí tó jábọ́ pa ẹ̀rù bà mí mo wọ̀ náà yẹn pé kí ló ní fún anybody alára jù mo kéèpù ẹ̀ tó bá di closing náà kí n bá gbé bọ́ tó di closing náà kí n sáré tó wá kẹ́rin lẹ́wọ̀. bàbá ẹ̀ tún jẹ́wọ́ orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí i ó tún jẹ́ kí ayọ̀ tó ti sọnù ó tún rìn padà wọnú ilé rẹ̀ ilé wa táyé gbé pamọ́ ó tún jẹ́ kó rìn padà wọnú ilé rẹ̀ gbọ̀ngàn nígbà tó gbé fáìn ta ló rí ẹ àbí ta ló ti sọ. no mi ì sọ fẹ́ anybody even though manager tó wà ní company mi gan by that time tó sì wà lọ́fíìsì mi jẹ́ kó mo wá ìdí ẹ̀ ní bàtí kúrò ní ìwé. àyà ti bẹ́ẹ̀rù ti bẹ́ẹ̀rù màá fara balẹ̀ màá wo ta ni a lè gbé fún ta la lè sọ fún ó ní tó wà lẹ́yìn kó jẹ́ ta máma tó bárabaláwo mẹ́nu mọ́ ló dà ó ó gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alàyè kankan láàrin èmi àti bó ṣe mọ yóò torí wípé nǹkan tó wà lọ́wọ́ wa yìí
àmẹ́ni tá a máa fi mú hàn tó máa lọ tú aláṣìírí síta kó má dẹ̀ di wípé àwọn tó ṣẹ̀mí bàbá ẹ̀ légbodò tó bá ti rí pàṣírí títú ẹ̀mí tiwa náà ṣèwọ. ọgbọ́n mi fi mí lára balẹ̀ kí n jókòó kí n ronú sí ta lè yan Ọlọ́run tó ṣe finú tán tó ṣe fọkàn tán ká máa fọ̀rọ̀ yìí lò ká lè kọ̀ọ̀rọ̀ ìfún àwọn. o ti gbọ́? òye mi lásìkò ìmẹ́nu náà mi. ẹ wo a ti dúró ní ọ́fíìsì dèyìn látẹ̀ẹ̀kan wọ́n ní pé ẹ lọ sí court. yeah really gbẹgbẹrún bẹ ṣe ń pè mí yẹn náà mo há sínú traffic ni ebi náà yẹ kí n ti tètè dé yọjú sí i. ẹ wo ẹ jẹ́ ká dúró báyìí torí àti pẹ́ kódà àwọn tó ti ń pè wá pé ká wá sí ibì kan kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀ lọ́wọ́ níta tó fẹ́ lọ àtẹ́ǹsì. ẹ ṣe gan ma ṣe rí fáìlì yẹn mo ti bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ti tèmi lórí ẹ̀ bẹ́ẹ̀ tí àwọn nǹkan kan tó kàn ṣe mí ní kàyéfì lórí fáìlì yẹn ni pé content ẹ̀ ó strength sí mi bákan torí olóògbé as his personal lawyer kò sí nǹkan tí wọ́n máa fi ń pamọ́ fún mi bẹ́ẹ̀ eléyìí àwọn nǹkan kan ṣì wà ń bẹ̀ tí ò rí lè yé mi bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ni mo ti ń ṣòfin tó nípa ẹ̀ mo dẹ̀ mọ̀ pé dúdùn lọ́sàn-án máa sọ ẹ má wọrí. ẹ wo ó yà mí lẹ́nu torí mi ìrírú eléyìí rí o abájọ ká tó béèrè o ti fún wa ká tó sọ o ti ní ẹgbà ó wá ń ṣèṣe pé òun ṣe mí òun gbà mí bí ìgbà téèyàn ní dúrọ̀mù omi tó yẹ kó máa mú nǹkan ẹ̀ fún rẹ̀ ìwọ gógó wá bá wa yọ kọ́ọ̀pù tí ó wá ń bùlé wa lọ́wọ́ ṣé rí pé irú èèyàn báyìí wọ́n tún burú ṣá. yes ma bí ọ̀rọ̀ ayé ṣe rí nìyẹn eléyìí túmọ̀ sí pé ìbá ló yẹ kí a máa fi inú wọn èèyàn mọ́. bẹ́ẹ̀ni. bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ tí bó tilẹ̀ ń kó rí náà kò sí ẹni tó kọjá òfin nínú ìlú tí a wà yìí o òfin ló ṣì ga ju gbogbo wa lọ ẹ jẹ́ kó fi tẹ̀ kọ́ọ̀sẹ̀ ẹ jẹ́ kó fi tẹ̀ kọ́ọ̀sẹ̀ it is true pé mi náà ni lọ́ọ̀yà fún àwọn méjèèjì mo lè assure yín pé àṣírí yẹn kò ní lọ síta títí tí máa fi parí iṣẹ́ mi lórí ẹ̀ ẹ̀tí nǹkan tó sátẹ̀ ní pé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà àti pé gbogbo nǹkan tó jẹ́ tọ́ yín òfin ò ní fi dùn yín kò ní dandan kó tẹ̀ yín lọ́wọ́ ẹ relax mind yín tó ti yé yín mà ẹ pẹ̀lẹ́ àbúrò báwo ni ọ̀rọ̀ àbọ̀ ẹ̀jẹ̀ tún ìlú lẹ́rọ̀ ẹ̀jẹ̀ wọn it's all right na ẹni bá jẹ́ bàtí ọlá rẹ̀ ti kò sí wàhálà ọ̀rọ̀ àmà ọ̀rọ̀ àmà. Tina. Gas. I love gas. More appreciate everybody. Tina. Jasper. Okay. You always be there. Kò mọ̀ pé nílá ló ń ṣe òun lánàá. The bouncy. Tí mọ́tò mi tó yẹ tó ń bọ̀ ẹ̀. Mo wà happy gan. Sọ̀rí signal. Ó dúró rẹ ló jẹ́ bẹ́ẹ̀. Jasper. Ṣó ti ọ̀rí èmi lọ́yẹ̀ kan máa pè ní máa ìtàmọ̀ ọmọ ọlọ́pẹ́. Torí tó bá gún ẹṣin nínú mi, wàláhì wọn ò ní kọsẹ̀. Torí ti iṣẹ́ tí a ti ẹ̀rí ṣe tí ò ní wàhálà nínú yẹn, inú mi ń dùn gan. Àti ti mọ́tò mi tó ń bọ̀ lọ́nà. Àdí ṣàṣìṣe àdẹ̀ní ṣàṣetì. Àwọn máa lọ máa bọ̀ náà ni kò sí èrè. Gẹ́gẹ́ bí nǹkan tí mo promise everybody. By this time tomorrow, ẹṣin yẹn máa wọlé. Bouncing. Rover yẹn máa wọlé. Jasper. Àṣírí Tina. Hey guys, ebi o tọrọ nǹkan púpọ̀ jù. Nǹkan tí mo fẹ́ tọrọ ni pé Infinity S45. Ṣé mo ṣojú òkòrò ní Ghana? Tina, o tiẹ̀ lójú kòkòrò. Nǹkan kékeré ló bèrè. Ohun ẹ̀ níná, ó máa wọlé dáa. Àṣẹ wà. Bouncing. Rover yẹn náà lánàá, ó máa wọlé. Rover kẹ̀ ẹ́ gbàgbé bóyá iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ tèmi o. Ẹlẹ́bí púpọ̀ lèmi, nǹkan tó yàn kó ṣe rí máa fẹ́ ṣe láyé mi, ṣáà lè bí mi get training as a private ọlọ́. Kí ló pé? Trade, Bamsi. Nǹkan tó yàn kan ò ṣe yẹn ló fẹ́ ṣe yẹn.
ìwọlé ẹ̀kọ́ máa pè ní báńsì oní tírẹ́ẹ̀nì. ọlọ́tọ̀ ní tèmi ọ̀tọ̀ nìyẹn o tún fẹ́ máa fi ṣe tírẹ́ẹ̀nì máa fi ṣe private car ni. àní ẹ̀kọ́ tó yàn kó ṣe rí sẹ́. ṣé o máa kọ́ páàkì sínú ilé ẹ̀ ni. ẹ tó bá ṣe kàn tí tẹ́lẹ̀ kan ṣe ojú àríwá tó dúró tẹ́lẹ̀ kan rí. ọlọ́tọ̀ ní tó owó ọ̀tọ̀. báǹsì. àǹdí báǹsì. kí ló ń ṣe tó ń mí bí olókèlè báyìí kí ló ń ṣe. àwa kí ló kàn yá rẹ̀. ìrọ̀rọ̀ ò lè lè ó láìka pa á. ọwọ́ yìí. olórí oníṣe tíátà. ẹ̀ẹ́dì báǹsì lẹ̀ fún ọmọ mi. àwọn òwe tó bá kára kí wá síbi. àkàrà nílé yìí ọjà rẹ̀ ń bì ní. ọjà rẹ̀ ń jà. àwọn ìjọba àlejò. owó ti yà wẹ̀rẹ̀ gan-an. kí ló ń ṣẹlẹ̀. ẹbí tó yẹ sọ́kò ṣẹlẹ̀. ṣé àbújá ọ̀rọ̀ máa jẹ́ ìjẹ̀rẹ̀ mi. àbújá ọ̀rọ̀ mi. wọ́n ló kọ́ sí tina torí wọ́n ló kọ́ sí nígbà tó lọ sọ fún láti pé ọjà méjì. bẹ́ẹ̀ ló ti sọ ìjọ méjì yìí ló bẹ́ẹ̀ jáwé. èmi kan tí mo jókòó sí ìrìnà lórí burúkú ṣé mi mọ́lẹ́kùn mi gbòòrò. ọ̀rọ̀ yẹn ní tí mo ní mo lọ bí mo ṣe lọ lọ́wọ́ bá ti ya yín jẹ mí. èmi wá wà ní ìwé ìbọ̀lọ̀ tí a gbé mo ń ṣe sí apẹ̀ mi. ló kéré gan-an. ó ta lórí mi lọ bí àtàwọn àwọn èrìdá rẹ̀. wọ́n bá mi fa wèrè o. ẹ̀dùn ọ̀nà kí ló ń ṣe ọ̀rọ̀ ẹ̀. ẹ wo sọ́tọ̀ ló kọ́ sí ẹ̀ ní sùn jáde àwọn ló kọ́ sí ẹ̀ rédì tó lọ sọ fún bàbá yìí bí ó ti da orí ẹ̀rù nà ọ̀rọ̀ rédì tó ń sọ nínà. ẹ ẹ kó ń bẹ ẹgbàá lórí yẹn ló ti lọ ní. pàdé mi ni o mi ní filẹ̀ o. ọ̀yà lẹ́mú. bẹ́ẹ̀sì. ọmọ. ó ń pẹ́ àwọn ọmọ yìí sí mi rí kí ló kọ́ mi bẹ́ẹ̀ ló bá ń sìn. ṣẹ̀rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó kéré gan ó tá ń ṣó gan. ẹni pé mo jẹ́ kó yẹ yí látẹ̀kọ̀ gbọ́ yẹn búdè mi tẹ́ búdè mi mo rí àmì tí lè fọ méjì kan tó wà lẹ́dọ̀ mi àmì tí bá rí Jasper aláìkọ̀dẹ̀ ló wà lórí ìjókòó ìgbé fún bàbá ò ẹni mo jẹ́ ọmọ àbánà ẹni tó máa yé bí sínú gbẹ tó bira ẹ̀ sójú ọ̀nà aláì ó kéré gan ó tá ń ṣó gan ó bí ń tí o èmi dẹ̀ ti jẹ́ kó yá àwọn ẹrù kú ìpè mọ́ ìwà ìpè gbogbo bí iṣẹ́ yẹn ṣe lọ èmi ti jẹ́wọ́ fún wọn bọ̀ọ̀tì mi kan ní mo kó bára mi èmi ọmọ alájà tó ṣòdì kí ló fà á màmí dẹ̀ máa jẹ́ kó yé mi pé gàgà kí n kúrò aláyé mi kí n sòótọ́ mo lè ti sòótọ́ bóyá jẹ́ aláyé ẹ má yẹ kó pẹ́ rárá ẹ kú dé ọ̀rọ̀ fún ọjọ́ kan mọ bóyá lọ ẹ jẹ́wọ́ straight. ó ga ọ báńsì àṣìlóòótọ́ lọ́rọ̀ wọn gbà tí wọ́n sọ pé àdá tó díjú kò lè ṣan kó tó di ẹni tó rán wọn ṣe. My tarmac robot. ìmọ̀kàn tó ṣẹlẹ̀ wọ́n ní aṣọ tó kángun ségun òun ni wọ́n ń pè ní lẹ́pẹ́ o mo rí i pé ta lẹni náà báńsì ni o olùṣe wá ẹ wá ṣòye aláyé mi ń sìn ó yẹ rẹ ó ti gbéṣẹ́ kan wá fún mi ṣòye ó dẹ̀ ti fún mi ní dátà gbogbo eku yẹn ṣòye eku yẹn ń sìn mo lè fẹ́ ká bú dán ẹ̀ ti yẹ ó dẹ̀ mọ̀ kí mi ò ṣe nǹkan ti. sàmánù ọ̀rọ̀ tó wà lẹ́yìn òfu yẹ gan ó dẹ̀ tàn ṣó dẹ̀ mọ́ bí. àgbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ojú sójú ètè sétè apásápá àjẹsájẹ ó ṣoṣoṣo torí bá yẹ pé lórí ọ̀rọ̀ kéèyàn gbé iṣẹ́ wa orí mi máa ń tẹ̀lé ó dẹ̀ máa ń gbá lórí mi bí ọmọ ẹ̀gbá gbogbo abadẹ yé wa anybody ló mọ̀ pé tọ́rẹ́sì jọ rambo ní iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ ń ṣe o ṣọ́ra sàn hawk jọ commando ni wọ́n fi ibì kan náà ṣiṣẹ́ kan náà anybody ló lajúlẹ̀ ló mọ̀ pé Merlin jọ Oscar bọ̀ lórí pé ká play ball lórí ẹsẹ̀ sájẹ́ rámọ̀ ló gbẹ̀yìn Bramovic ló gbá wájú lórí pé káwa gbẹ̀mí èèyàn mo dún wájú digbí bí olúmọ̀rọ̀ kábà kan ló dúró nítorí máa sọ fún ẹ tó bá tàn pé pẹ́pẹ́ ti rest kò jẹ́ kí mi mọ̀ pé ó ti ṣàn sílẹ̀ torí pé nǹkan tójú pátá rí tójú rò bá rí ó jẹ́ ṣe kó gbọ̀n yẹ túbútúbú ṣó ti yẹ mi ò fowó báyàn ṣeré ṣó ti pọ̀ sílẹ̀. ó fi yẹ gan ọ̀rọ̀ tó wà lè mọ́ bẹ́ẹ̀ wà èwo ní wèrè gan èèyàn bá mi fó lórí ìpàrọ̀ tó mówó dání ó dẹ̀ ń fi wá pín ìdè bẹ́ẹ̀ ó yà wèrè ṣá. aláyẹ ní sùúrù gbogbo nǹkan tẹ̀ ń sọ mo ń fọkàn bá lọ èmi náà sùn lé nà. ẹni kú òun bẹ́ẹ̀ wá kí ló ń ṣe ẹ náà ibi súnmọ́ gìlọ́ bó fi ń yọ bóyá wà irú eléyìí tá à ń ṣe lọ́wọ́ yòókù ẹ kó síbi àwọn òní ó ti o ìtumọ̀. ice water ló máa bá mi drag yẹ oya má ṣe dọ́bù wọ́n. orientation pé rárá o. fọkàn síbi fọkàn pọ̀ síbi owó à ń bẹ̀ lórí bá yín sọ lọ. ó dáa ó mọ tó ṣẹlẹ̀ ni pé sori láyé àtijọ́ náà sọ pé kí ni ẹnu kìnìún lówó wa o lọ́wọ́ tá a wáyé inú kìnìún lówó wa o
mo dẹ̀ ṣe tán ṣó ti yẹ tó bá wà nínú kìnìún mo fẹ́ yọ owó yẹn jáde ó yẹ kó mọ̀ kí mi ò lè fowó ṣeré náà aláyẹn ti fún mi lẹ́rù ó mọ̀ owó ó ti kí ó ti fún mi kí mo ti gbà sára náà. gbà bẹ́ẹ̀ ó yẹ kó mọ̀ èmi gan wa ayé àti ọlọ́sọ pé inú kìnìún ló wà inú kìnìún ló wà mo lẹ́dàá ti wọ́n inú kìnìún kí n mówó jáde. ó dà ṣe parọ́ kan fún ẹ ṣe parọ́ fún ẹ ìwọ dán mi ò pé kí mi kàn ṣe pa lásìmọ̀ mi lórí owó. mo mọ̀ ẹ́ ẹ̀mí mọ̀ ẹ́ ó yẹ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé mi fẹ́ kó pẹ́ rárá ṣé ká máa lọ báyìí. irọ́ ìdílé tẹ̀sẹ̀ ti wà lọ́yẹ̀ ká máa lọ báyìí. irọ́ ó ti yẹ àjímú náà ní láàárọ̀ kùtùkùtù. lọ́la yéèmù rẹ̀ àwọn olùgbé. See this one. Wow. Kí ni gbogbo rọ́bì ṣe lè? Lẹ́nu ọ̀nà lémi ládùúgbò. Dágbára dákẹ́jẹ́ fọ̀jẹ̀ ó bí ní sùn. Ẹja wí ni. Ó bí ní sùn ọmọdé ó bí. Sí ẹyẹ sọ̀dọ̀ ǹjẹ́ mẹ́tẹ̀ ń bá sọ̀rọ̀. Èmi ọwọ́ mi ewé lálẹ́ ẹ̀gbọ́n mi. Ẹ lẹ́yìn ẹ̀wá gbogbo yẹn tó bẹ́ẹ̀. Kí ló gbogbo ẹlẹ́yìn kí ni mo. Bọ́s Aláàjì Lukman Raji wá kí ló ń ṣe tó tún wà lójú àwọn wo ló ti ń gara òun fòbọ̀ bí ìgbà tó jẹ́ pé wọ́n ló ní bí àbó ń ṣí èrè ni lójú ẹgbẹ́ jọdá àwọn adábọ̀ jọlé ẹ lórí oṣù gara fọ́ọ̀mù òwúrò bí akéla kó wá bí ewé ńlá tí wọ́n ń sọ yẹn ó yẹ bẹ́ẹ̀ àwọn máa ṣe ó lè máa ṣe kí ni ó máa cooperate tí ó máa ṣùrù báyìí. lẹ́sẹ̀ bẹ́ẹ̀dẹ̀. Fancy ṣe kí ni yẹn fún mi. Desmond ice water àbúrò ìwé ńlá àbí kí ló pera ẹ̀ ọ̀gbẹ́ni wọn bá ẹ sọ òun ṣe máyàmáyà ọgá sórí ẹsẹ̀ àbí ó dé ló bẹ bá a kò mọ yìí ìyàn sleeping tablet àtàbàjọgọ jọgọ àbókí kákó wá tó bá bá ẹ sọ kó máa gbọ́ ẹni tó wà lájà ló já tó bá dájà tó bá já tó bá dájà lẹ wà já síbẹ̀ ó yá yiri ẹ wò látọ̀dọ̀ lọ́nu. filẹ̀ adẹ́ni tó ṣe bí olórí burúkú láti fò agara sí yín lọ́rùn máa bójú ẹnìbọ̀dì jẹ àwọn olùgbẹ́bẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ àjọmù ìfọ̀bíyà. bọ̀bọ̀ tẹ́ ń wò yìí ó dà pé mùsùlùmí òdodo ni kò yé ibẹ̀ yẹn kò yẹ kò dẹ̀ ní dá kó má ṣe kí ni kó má dé fìlà lọ sọ́ọ̀nù ó gẹ́ẹ̀tì ẹ̀ ọ̀run tí wọ́n wò yẹn wọ́n kìlú ń bẹ̀ ọ́ torí jímọ̀ ni o tí ó bá dẹ̀ ní fìlà kò ní láǹfààní àti débi tó ti kí jímọ̀ o kó má lọ máa ṣí lílẹ̀ kírun kò yé ìgbà ó gẹ́ẹ̀tì ẹ̀. Mama, they go collect you, go die for you. Collect you, who be this one? Alive, Jari, collect her. Hey guys, ẹ jẹ́ àlọ́. Yẹn ní sí ló fún yín ní fọ́tò ọ̀rẹ́ ìgbẹ́kẹ̀ lọ pa. Èyí máa ní ká o. ẹwọ ọ́fíìsà àyíkọ́ ẹdí láàgùn lẹ́dọ̀ ẹgbẹ́ agbébó ìṣẹ̀lẹ̀ àjọ àjùbàdà ni wọ́n máa ń níràn àdá tó bá mú ikọ́ tó kún bá dé náà máa ń níràn ọmọ tó bá dé o ṣe é pé kálá yìí tó lé lẹ́nu fèmí ló ń pè é tí Jasper bá ti dé èmi bá ní sáàdì kí ṣe kíni kí ṣe kí máa lọlé ojú òótọ́ ni mo wà nífẹ̀ẹ́ wà láàbò. kí ló máa ń ṣe ẹ́ kí ló máa ń ṣe ẹ́ bẹ́ẹ̀ náà ni mo sọ̀rọ̀ sí tó ń kira ẹ̀ tó ń pariwo kiri kan ṣe èèyàn kan ní Jasper ni ṣé mo lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ àbí ó dá sọ̀rọ̀ wípé wọ́n nìkan ló mọ̀ ọ́ sọ ọ̀rẹ́ nǹkan jùlé ṣé bí lẹ́nu gbàdé bí. láti ewu o láti ewu o àyẹ̀lẹ́ ti bá ti jẹ́wọ́ kí máa lọ kí kú omi o. ní sùúrù ọ̀gá ilẹ̀ fún àbíbí lọ. jọ ní sùúrù ṣòro wọn lọ ṣẹlẹ̀ àwa la wọn bá ṣe máa èmi ni mo jábà ẹ sọ̀rọ̀ èmi promise ẹ má wọrí ibi tó gbàdé bí ilé ló gbàdé bí tó bá máa lọ yín náà ṣì máa lọ court ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa ríra yín lọ ọ̀dẹ̀ ó yẹ máa bọ̀jà ariwo ọ́fíìsà fún ọmọ àbọ̀ ó ti. ìgbà wo lẹ wá fẹ́ wá máa wọn ọ̀dààmú anyway èmi tiẹ̀ ti sọ fún mọ́mì ó ti tóbi 3 days ago tó mo ti explain fún àwọn ṣùgbọ́n nǹkan tó fi respond fún mi ni pé ọkọ kọ́ ló máa mú ọjọ́ ìyàwó
bí àwa kọ́ la máa ń lọ ilé máa mú ẹjọ́ ní ṣàìṣègùn tí ń dìbà yìí so that's important for respond for me. á pè mí madam mi ò kí ń ṣe madam bó ló ti rí madam ó fọ́n ni wo after 4 báyìí mo sì wá ń ta. ìwọ wo ó ní after 4 ó sì ń fáyín ó sì ṣe kinní kan bóyá lè mọ̀ pé ó ti di róòmù pé kán ṣàwà mú ẹ kán tètè bá mú ẹ torí ẹ̀bà mi tó ń jẹ ti pọ̀ jù. bó ṣe wà ní ikán ni. ẹ dẹ̀ máa rí i within 1 month tó bá délé tiwa ìmáàdí pa máa ń tọ́jú ìyàwó. bóyá gbogbo ẹ̀ yá tiẹ̀ sọ́ra bóyá kí àgbà tó dé ní ti ẹ̀ rí mọ́mì mi.